Aláròyé máa wí o. ẹ lọ fọkàn balẹ̀ kò sí fòyà nípa ìdájọ́ tó fagilé ẹgbẹ́ accord gómìnà Adeleke ló sọ bẹ́ẹ̀. gómìnà Adémọ́lá Adeleke ti fọkàn àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun balẹ̀ lórí ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ èyí tó fagilé àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún lórílẹ̀‐èdè yìí nínú èyí tí ẹgbẹ́ òṣèlú rẹ̀ accord wà. ó ní ìdájọ́ náà tako àṣẹ tó wà nílẹ̀ láti ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn nítorí náà òfo ọjọ́ keje ọjà ni kò sì lè dúró rárá. nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ ìròyìn fún gómìnà Malam Ọláwálé Rasheed fi síta lórúkọ gómìnà ó ní ṣáájú ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti pàṣẹ pé kí ohun gbogbo dúró darí lórí ọ̀rọ̀ fífagilé ẹgbẹ́ òṣèlú kankan. Kòtẹ́milọ́rùn ti kọ́kọ́ sọ̀rọ̀ ṣáájú wípé kí ilé-ẹjọ́ yẹn má ṣe bẹ́ẹ̀ so àwa gbàgbọ́ pé adájọ́ yẹn kàn ṣe nǹkan tó wù ní nǹkan tó ṣe yẹn kò bá òfin mu nítorí pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ó lágbára ó dẹ̀. ó ní ó ya òun lẹ́nu pé ilé-ẹjọ́ gíga tún lè tẹ̀síwájú nípa gbígbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ tó ti wà níwájú ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. gẹ́gẹ́ bó ṣe wí ó wà lára ẹsíbíìtì iwájú onídàájọ́ Peter Lifu pé nínú àkọsílẹ̀ ìdájọ́ tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé kalẹ̀ lọ́jọ́ 22 oṣù karùn-ún ọdún 2026 adájọ́ pàṣẹ pé ìdájọ́ yẹn ṣì wà ní kóòtù. gómìnà Adeleke wá rọ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun láti lọ fọkàn ara wọn balẹ̀ nítorí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yóò bẹ̀rẹ̀ ìjókòó lórí ọ̀rọ̀ náà lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2026. ó fi dá wọn lójú pé gbogbo ìgbésẹ̀ tí ẹnikẹ́ni lè gbé láti má ṣe jẹ́ káwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun dìbò bí wọ́n ṣe fẹ́ ni yóò bá ìjákulẹ̀ pàdé. ó ní ìdájọ́ òdodo yóò fẹsẹ̀ múlẹ̀ lópin ohun gbogbo. Adeleke ní mò ń ké sí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun láti má ṣe fòyà rárá ẹ̀tọ́ wọn yóò fẹsẹ̀ múlẹ̀ ẹgbẹ́ òṣèlú wa accord yóò sì wà lórí ìwé ìdìbò lọ́jọ́ 15 oṣù kẹjọ. kì í ṣe pé a máa wà lórí bálọ́ọ̀tì nìkan o a máa jáwé olúborí nínú ìdìbò gómìnà yẹn. ẹ jẹ́ ká ṣe sùúrù ká sì tẹ̀síwájú láti máa bá àwọn olùdìbò sọ̀rọ̀ nípa ẹgbẹ́ wa. àwọn agbẹjọ́rò wa ń gbé ìgbésẹ̀ tó yẹ láti ṣàtúnṣe lórí ìdájọ́ náà gẹ́gẹ́ bó ṣe wí. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.